So wo mọ̀ pé forbidden fruit yẹn tó ṣe wáyé. Not in my dictionary. O fẹ́ try tí mo ṣe máa fi ẹ brag. But director, mo rò pé ní ẹ̀yin àti ẹ ti conclude tẹ́lẹ̀ ni. Of course, òun ló fún wa ní date yìí náà. Ẹ ṣáà máa bá mi pè Mojore. Mojore ni mo fẹ́ lórí set mi. Lead role lóbìnrin. Okay. Mojore ni mo fẹ́ lò. Mojore, no. She can't play that role. Have you seen the internet? Have you opened your phone today? Or are you still busy doing rubbish? Alright. Mo kàn tó máa máa heart. A kàn máa kápá sókè a máa gapá. Ẹ jọ̀ọ́ ẹ má pariwo mọ́ mi. Mi ò rí nǹkan tó kó sí kátó. Who they like again? Nǹkan tó ń dùn nínú ọmọ yìí ni wípé sórí iṣẹ́ tíátà òṣì tó lóun ṣe yẹn gbogbo pápá ká nínú ibẹ̀ yẹn tó ti ṣe fún ẹ̀mí ti bá sí. Hey, Doctor, is it the actress that picture over me?